Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A kú dédé wòye o. Ọlọ́run ní dá wa láàmú. Ọlọ́run á túnbọ̀ máa ṣe oore fún gbogbo wa. Gbogbo ojú tó ń wo YouTube yìí, ojú yín ò ní fọ́ o, etí yín ò ní di. Àlàyé díẹ̀ nípa ìràwọ̀ gbogbo ìran atẹ́gùn. Gbogbo ìran atẹ́gùn. Bóyá atẹ́gùn ilé àkọ́kọ́ ni o, atẹ́gùn ilé kejì ni o, atẹ́gùn ilé kẹta ni o. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà, ṣé rí ìràwọ̀ wíwò? Ọ̀nà pọ̀ bí àwọn èèyàn ṣe máa ń wo ìràwọ̀. Àwọn ẹlòmíì ń lo kàlẹ́ndà, àwọn ẹlòmíì ń lo oṣù ojú ọ̀run, àwọn míì sì ń lo orúkọ, àwọn míì ń lo orúkọ. Àmọ́ gbogbo àwọn tá à ń lo oṣù ojú ọ̀run gẹ́gẹ́ bí a ṣe mọ̀. Oṣù ojú ọ̀run ní wíwò tí a bá fẹ́ máa wo yẹn, ìyẹn bá Islamic calendar mu. Àwọn tó bá wo àgbáyé ń sìn, oṣù wo làwọn èèyàn sábà ń kà jù? Oṣù kàlẹ́ndà ni, kì í ṣe ti Islamic calendar. Èyí tó sì right tó yẹ ká máa fi wo ìràwọ̀, òun náà ni oṣù ojú ọ̀run. Àmọ́ nígbà tí irú ọ̀rọ̀ báyìí wá ṣẹlẹ̀, a kó méjèèjì pọ̀, a fi ń wò. Ṣé rí ìràwọ̀ atẹ́gùn? Àwọn náà jẹ́ ẹnìkan tó jẹ́ pé wọ́n fẹ́ bá ìràwọ̀ omi mu. Nítorí pé nígbà tí àwọn onímọ̀ gbé wò, wọ́n ṣe àkíyèsí pé ìràwọ̀ omi, ìràwọ̀ atẹ́gùn, ìmọ́lẹ̀ ni wọ́n. Tá bá sọ pé ìmọ́lẹ̀, kì í ṣe pé bóyá wọ́n jẹ́ èèyàn rere o. Ìmọ́lẹ̀ ni wọ́n. Wọ́n á mú pé ìràwọ̀ ìyẹ̀pẹ̀ àti ìràwọ̀ iná òkùnkùn ni wọ́n. Kì í ṣe pé wọ́n ṣe ẹni bí o, nítorí pé wọ́n jẹ́ òkùnkùn o. Tẹ́ bá wo ẹyin jú wa, a rí funfun, a rí dúdú ń bẹ. Méjèèjì jọ ń ṣiṣẹ́ pọ̀ ni. Òun ló fi ń jẹ́ pé gẹ́gẹ́ bí nǹkan tá kọ sínú ìwé tí mo ní ó máa jáde. Tí ẹ bá wo tí ọmọ atẹ́gùn, tí a ṣẹ̀dá wọn nínú atẹ́gùn, ìmọ́lẹ̀, àti ọmọ tí a ṣẹ̀dá wọn nínú òkùnkùn bá jọ jókòó àdúrà. Tí wọ́n bá jọ jókòó àdúrà, àdúrà àwọn atẹ́gùn tètè máa ń gbà. Tí wọ́n bá dẹ̀ lọ sílé oníṣègùn pé kí wọ́n bá wọn so ògùn á tètè máa jẹ́ lára àwọn ọmọ òkùnkùn. Ṣé wá rí ìràwọ̀ omi àti ìràwọ̀ atẹ́gùn tí mo ń sọ̀rọ̀ nípa wọn yìí tí mo pè ní ìmọ́lẹ̀? Torí pé wọ́n jẹ́ ìmọ́lẹ̀, kò ṣe nǹkan kan náà ló máa ń sábà ṣe wọ́n nínú àlàyé tí mo fẹ́ sọ yìí. Ṣé rí àwọn ọmọ atẹ́gùn, kò sí bí ìṣòro àti ìdààmú ṣe máa ń pọ̀ fún wọn tó. Wọ́n á máa sọ rere lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà lọ́jọ́ alẹ́ wọn. Arìnrìn-àjò ni wọ́n, ojú wọn kì í gbé bì kan. Ṣé rí òògùn náà máa ń ṣiṣẹ́ lára wọn. Àmọ́ ó lójú òògùn tí wọ́n lè máa lò. Òògùn kan máa ń lọ́ra ṣiṣẹ́ lára wọn ni. Àmọ́ ó lójú àwọn nǹkan tí wọ́n lè máa lò. Ìràwọ̀ atẹ́gùn tó wá jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé nǹkan tètè máa ń sú wọn. Ẹ̀mí ìrẹ̀wẹ̀sì tètè máa ń bá wọn. Ìwà ọ̀lẹ ó sábà máa ń pọ̀ lára wọn. Kan ṣọ́ra fún nǹkan bẹ́ẹ̀ yẹn. Wọ́n jẹ́ ẹnìkan tí ojú wọn kì í gbé bì kan o, gẹ́gẹ́ bí obìnrin omi. Àwọn náà wọ́n fẹ́ràn láti máa kó ọkọ kan. Wọ́n like kí wọ́n máa kó orin méjì bọ́ná. Tí wọ́n bá ń ṣe iṣẹ́ kan lọ́wọ́ báyìí tí wọ́n bá ti parí ẹ̀, wọ́n tó fẹ́ bọ́ sí ibòmí láti lọ máa ṣe. Ọ̀rọ̀ wọn á dàbí ẹni tó ń gbẹ́ kànga. Ó gbẹ́ kànga lákòókò, kò kan mi, ó kúrò ń bẹ. Ó tún lọ bọ́ sí mi, ó gbẹ́, kò kan mi, ó kúrò ń bẹ. Ó tún bọ́ sí mi, ó gbẹ́. Ṣé ẹ mọ̀ pé bí ó ṣe máa gbẹ́ lọ títí tí ọlọ́jọ́ fi dé nú? Nǹkan tí mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí náà ni pé gbogbo nǹkan tó ọmọ atẹ́gùn bá ti mú dání láti fẹ́ ṣe dé àmì kó tó kúrò ń bẹ. Má máa ṣe iṣẹ́ kan fi kan sílẹ̀. Jẹ́ ẹnìkan tó jẹ́ pé yóò máa ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe, kó máa ṣe, kó tẹra mọ́ láti máa ṣe dáadáa. Ṣé you understand? Ìràwọ̀ ọkọ wọn, ọkùnrin wọn,
gẹ́gẹ́ bí ọkùnrin tó jẹ́ ọkùnrin atẹ́gùn. Àwọn náà ní ìwà kan tó yẹ kí wọ́n máa ṣọ́ra fún. Lóòótọ́ àwọn náà jẹ́ ẹ̀dá kan tó yẹ pé wọ́n máa ń ṣe fàájì, ṣe understand. Ṣìnà kan ṣọ́ra fún ṣìnà. Wọ́n máa ń fẹ́ àdùn kan tí wọ́n bá ń ṣe nǹkan. Wọ́n ò fẹ́ ṣe nǹkan yẹn dójú àmì tí wọ́n bá tí rí wàhálà kan di nǹkan yẹn wà ní kúrò ńbẹ̀. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tó bá yẹ pé ṣìnà ni wọ́n ń ṣe, wọ́n ó mọ ṣe ní dáadáa. Jẹ́ pé tí wọ́n bá ti kan nǹkan bẹ̀ bóyá wọ́n kó àtọ̀ sí, wọ́n kó nǹkan, wọ́n ò ní fẹ́ kúrò ńbẹ̀ o. Tàbí tó bá yẹ pé wọ́n ní ṣọ́ra fún nǹkan dúndùn, minerals ni lójoojúmọ́ ràn yín. Kódà wọ́n lè máa mu ògùn mẹ́jọ lójoojúmọ́. So wọ́n gbọdọ̀ máa ṣọ́ra fún àwọn nǹkan yìí. Gbogbo nǹkan tí à ń sọ yìí ó jẹ́ àǹfààní fún ìràwọ̀ atẹ́gùn. Ìràwọ̀ atẹ́gùn gẹ́gẹ́ bá ṣe sọ ojú wọn kì í gbébì kan. Wọ́n fẹ́ràn láti máa jáde. Wọ́n fẹ́ràn ọ̀ṣọ́ ṣíṣe. Kí wọ́n ṣọ́ra gbogbo nǹkan tí wọ́n bá máa lò jù láyé, asẹ́ta, àgbélépọ̀ta, arọ́bí, kí wọ́n máa lò ó. Ìdí ni pé atẹ́gùn ni wọ́n ń bá rìn. Ẹni tó mú èpè ń sìn tó fi kanu tó sẹ́ èpè. Pàápàá jùlọ ìwọ tó jẹ́ ọmọ atẹ́gùn tí wọ́n bá ṣépè fún ẹ. Èpè tètè máa ń react lára wọn. Olómọ sábà máa ń fa wàhálà púpọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ayé ẹlòmíì. Èèyàn gíga ni wọ́n o. Sábà máa ń fa ọ̀pọ̀lọpọ̀ wàhálà nínú ìgbésí ayé ẹlòmíì wọn. So kí ni kí wọ́n múra sí láti máa lò jù? Òun náà ni àwọn nǹkan tí mo dákọ yẹn, kí wọ́n máa lo awẹ́bí. Ó tún máa ń fà nígbà míì tí wọ́n bá lọ ṣe níbi ìyẹ̀míwò láwọn onífá. Ifá ọ̀sá ẹlẹ́yẹ sábà máa ń jáde sí wọn. Ifá ọ̀sá ẹlẹ́yẹ, ifá àwọn àgbà. Torí pé báwọn náà ṣe wà, wọ́n ń bá àgbà sínú atẹ́gùn. Àwọn lè máa mọ̀ o. Bí kí irú wọn kó mọ lálàá pé òun fò lójú oorun. Kó mọ lálàá pé òun fò. Kó mọ lálàá pé òun wà láàrin àwọn àgbà. Gbogbo ìran atẹ́gùn sábà máa ń ṣe bẹ́ẹ̀. Olófin jẹ́ pé gbogbo nǹkan tó bá fẹ́ máa lò, máa lò sọ́rọ̀ àwọn àgbà dáadáa. Máa lò sí àwọn àgbà dáadáa. Ìṣọ́ra àwọn ẹlẹ́yẹ. Jẹ́ nìkan tó ń ṣe sàrá. Máa ṣe sàrá dáadáa. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé tí ó fẹ́ jáde lórí àwọn nǹkan tí mò ń sọ yìí. Àmọ́ díẹ̀ náà ni tí mo lè mẹ́nu bà ní èyí tí mo mẹ́nu bà yìí níbẹ̀. Ṣé rí gbogbo nǹkan tí ó bá ti jẹ́ mọ́ nǹkan èpè, olúgbòhùn, àfọ̀ṣẹ tí wọ́n bá fi ń ṣépè fún ẹni tó bá jẹ́ ìràwọ̀ atẹ́gùn, ó tètè máa ń ṣiṣẹ́ lára wọn. Àmọ́ tí wọ́n bá ti ní àwọn nǹkan bí ìṣọ́ra bí asẹ́ta, àgbélépọ̀ta, awẹ́bí lára, tí atẹ́gùn tí ẹ bá ń bọ̀ tó bá pàdé atẹ́gùn títí, tó bá ti rí atẹ́gùn tí yóò sọ pé eléyìí ò ṣe lọ bá o, òun náà ti dé ara. Wọ́n sì jẹ́ nìkan tí yóò máa gba àwẹ̀ dáadáa àti ọ̀pọ̀lọpọ̀ àdúrà. So ọ̀rọ̀ mi ò jù báyìí lọ lórí ìràwọ̀ atẹ́gùn. Agbára Ọlọ́run tí ayé bá tún gbà wá. A sọ̀rọ̀ nípa ìràwọ̀ iná àti ìràwọ̀ ìyẹ̀pẹ̀.